ẹ̀yin ó ṣe sùúrù. Bismillahir Rahmanir Rahim. káwọn àgbàlagbò fi rí náà ẹ̀yin ẹ jókòó díẹ̀. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو يا طيب الأسماء يا من هو الله àwọn ọmọ kí wọ́n ní àmà wí. وما لا يسمى ذلك الاسم إلا هو أيا حسن الأوصاف يا سنا سنا ويا محسنا عمن لنا ما بحسنا يا طيب الأسماء يا من هو الله وما لا يسمى ذلك الاسم إلا هو الله في الأرض هو الله في السماء هو الله ما أحلى ثناء وأشياء يا طيب الأسماء يا من هو الله وما لا يسمى ذلك الاسم إلا هو تهن وتلتاه القلوب صبابة إليه فلا زالت تحن وتلتاء يا طيب الأسماء يا من هو الله وما لا يسمى ذلك الاسم إلا هو وتلتاز أفواء بأسماء كلما تكرر منه الذكر تلتاز أفواء يا طيب الأسماء يا من هو الله وما لا يسمى ذلك الاسم إلا هو تهن وتلتاه القلوب صبابة إليه فلا زالت تهن وتلتاء يا طيب الأسماء يا من هو الله وما لا يسمى ذلك الاسم إلا هو ويا خالق الكرسي والعرش والسماء وخالق ما تحت الجميع وأعلاه يا طيب الأسماء يا من هو الله ẹ̀yin ìyàwó ẹ̀ farabalẹ̀ mọ́ o. لا يسمى ذلك الاسم إلا هو ورازق من في البر والبحر والهواء وما أحد يرزق فيهن إلا هو يا طيب الأسماء يا من هو الله وما لا يسمى ذلك الاسم إلا هو ويا رب كل لخلق بل يا إلهه ومن عم كل العالمين بآلاه يا طيب الأسماء يا من هو الله وما لا يسمى ذلك الاسم إلا هو ẹ jẹ́ pé Allahu Akbar. الله أكبر Qawwakumur Rahman. ẹ dákun lílọ bíbọ̀ wọ́n ní ká fi ilẹ̀ díẹ̀. àfàkùn. wọ́n kò pọ̀ náà. ẹ dákun àwa
tá a wà nínú mọ́sálásí kí gbogbo wa ká ní bismillahir rahmanir rahim. 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 allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين آمين آمين. ọ̀rọ̀ mi jọ gẹ́gẹ́ bí n tí ẹni tó sọ̀rọ̀ dání sọ báyìí pé ọlọ́run fún rẹ̀ ń sọ fún Ànábì Muhammad wípé innahu la yakhafu ladayya al-mursalun. bí ó bá sì torí bẹ́ẹ̀ ni irú ìjókòó yìí kò yẹrú àwa ẹ̀yin lè máa ń tẹ́ fẹ́ lò fún ẹ̀yin ẹlẹ́kọ̀ọ́ gbogbo náà lè pè yìí gbogbo tí jẹ́kọ̀ọ́ tí ń bẹ nù gbà láyé lẹ́ni lọ́lọ́run fi kẹ́yìn. wọ́n dà mọ́ pé ẹnìkejì mi nísìn Dr. Abdulhamid olóhùn yìí mo nígbà tí irú nǹkan báyìí láṣẹ tẹ àwọn jẹ̀mọ́ àtọ́wá wọn ò sọ fún wa wípé kíní kan láwìí wọ́n àṣìta ń ṣe lọ́jà látàádọ́ta ọdún àti márùn. nígbà tá a bẹ̀rẹ̀ lọ́dún ní ìwọ̀n bí ajá náà sì ńbọ̀là ń ké wá sí ńbọ̀là kéde ìrántí mọ́ ó ní Suratu Yasin la kéde ó ní kódà wàá yàtún làwọn báwo wí kíni a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim. subhanallah walhamdulillah astaghfirullah. La ilaha illallah. 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 Subhanallah. Allahumma salli wa sallim ala dhatil Muhammadiyya waghfir lana ma yakunu wa ma qad kana. ẹ̀yin jẹ̀mọ́ ń gbọ́. Allahumma salli wa sallim ala dhatil Muhammadiyya
واغفر لنا ما يكون وما قد كان. اللهم صل وسلم على ذات المحمدية واغفر لنا ما يكون وما قد كان. انت ملائكة في ما قبلنا وانو اي ما لو لاسن. اللهم صل وسلم على ذات المحمدية واغفر لنا ما يكون وما قد كان. àwa àjòkólẹ̀ tá wà ń jòkólẹ̀ tí bàbá wa dé ta lọ pàdé wọn ìjòkó mi ń bẹ tá a máa pé ẹni tí máa ń bọ̀ náà kọ́ máa bọ̀ yóò bá wa ń jòkó ni a ṣe rí ọlọ́run sì ní já ṣe. àmín. bàbá wa dé àlàyé tí ń ṣe lọ́wọ́ fún jama òun ni wípé a máa bọ̀ láti béèrè ọ̀rọ̀ a sì máa bọ̀ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. àfa wa ọ̀rẹ́ mi dáadáa Muhammad Ashambaki báwo pé Dr. Shambaki Shambaki njọ tẹ́ bá gbọ́ tán Shambaki ẹ gbọ́ gbé àfa. Allahumma salli wa sallim ala dhatil Muhammadiyya waghfir lana ma yakunu wa ma qad kana. bàbá tó báyìí nù mọ́sálásí. Allahumma ilẹ̀ fi súnkà máa wá wí bẹ́ẹ̀. salli wa sallim ala dhatil Muhammadiyya waghfir lana ma yakunu wa ma qad kana. Dr. Muhammad Shambaki kò wá fi sí mi létí pé nǹkan báyìí kuranu pọ̀ wọ́n sá ní Ramadan lecture tẹ́lẹ̀ ìbólógbé àwọn làwọn náà gbélé mi lọ́wọ́ ìwà níjẹ́ múmínì kí n jẹ́ Ramadan lecture mo bí ra ó fi mbọ̀lá ké kuranu dé lọ́jà ó ní Suratu Yasin wàhálà tún làwọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مسلمون 1955 tí wàá sí ọjà ti bẹ̀rẹ̀ tá a ti bẹ̀rẹ̀ látòkè mi ta kéde nù dísìn. Allahu akbar. òun lọ́wọ́ arántí pé ayẹ̀tà máa ń ké lọ́wọ́ nù àmọ́ akéwù kan bọ̀ ní legal study káwá pé mo la dé. وآية له الليل نسلخ منه النهار فإذا هم مسلمون. alága wa fún jòkó ẹ̀ ní bàbá olóòótọ́ ẹnìkan ọ̀rẹ́ rù lọ ni kó síra dáadáa bí wọn báyìí. ọlọ́run ní dààmú yín. àmín. ọlọ́run wá fi bọ gbogbo ayé lẹ́nu pé Alhaji Mustapha Akanbi bàbá olóòótọ́ nu o nírú rẹ̀ méjì ń Kwara ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín mọ́. àmín. ọlọ́run níbi lọ́dọ̀ ọlọ́run wọlé àwọn ẹni dáadáa lọ́dọ̀ ọlọ́run yóò jẹ́ síra dáadáa láti kékeré bí wọ́n ti máa bọ́jọ́ tí wọ́n bọ̀ náà nù. wọ́n kú ìjọba ọ̀jẹ̀ wọ́n lọ wọ́n rí làákà yìí wọ́n lòdì sí náà. ọjọ́ kan àbí méjì wọ́n lò ń lé ọlọ́run ní dà yín láàmú. àmín. níta abáwáyà yín ńgbà tá a ti mọ bọ́lá tí ń bọ̀ òun ọlọ́run ní yá sọ̀sọ̀kúsọ. àmín. Ramadan lecture àfa mi gan Shehu Shambaki kò sọ kí ni á wí ọ̀sán ni a máa bọ̀ ni lásìkò wa bá nu mọ́sálásí Muqtazun bin Nas àfa Shambaki ó di bàbá délé
ọlọ́run kí àwọn àgbàlagbà ìyá tó kù fún ọlọ́run ní ra wọn láre ẹ wàá dákun bẹ́ẹ̀ ti já ṣe nì ayẹ ẹyọ kan balẹ̀gù àní wàlọ́ àyà sallallahu alayhi wa báyìí níbi tìbí nù àfọlọ́wọ́n yìí ibi mọ́ wá darí ara mi sínú balẹ̀gù àní wàlọ́ àyà kó lè bọ́ sí pé ayẹ ẹyọ kan ni ẹ má sàlàyé máa gbọ́ èmi yìí dẹ́tí gbọ́ rédíò chairman èmi yìí dẹ́tí gbọ́ ìpàdé ńgọ̀mọ́ túnú olóhùn yìí ìmọ̀ bí wọ́n ti tẹ̀ ìmọ̀ bí wọ́n ti pa Allahu akbar aago di mélòó bẹ́ẹ̀ bá ti sọ mọ́ mi lọ́wọ́ wọ́n sọ ni wọ́n bá dákẹ́ wọn mọ bí tí wọ́n rẹ́gúlétì mẹ́ Allahu akbar wàláhì àti inú mọ́sálásí mọ́ wáyé mọ́ wá wà nù mọ́tò níjọ́ Sunday ńlọ fà wọ́n gbọ́ àfa mi Shambak mọ́ wọ́n gbọ́ wípé wọ́n fẹ́ ṣe programu kan wọ́n wá inú mọ́tò mo ní ẹyí sókè نتواصل بالجلالة ìṣẹ́jú àníkù والذي جاء بالرسالة أحمد الهادي وآله تنجلي أن الضلالة alukurani ọfà yẹn lẹ fún wa نعم wọn wá ń wí inú rédíò àwọn àǹfààní tọ́lọ̀ fi kẹ́ wá lù yìí dókítà kan láti Abikan àbí ẹ̀gbọ́nra yín àwọn Abikan àtàfà Sọ̀búrù àbí àfà mi kọ́ Sọ̀búrù wọ́n wá ń gbé program náà àti ọmọ wa tó wà ní rédíò àfà Hussein ọgbọ́n Alamidi èyí ó sunkún lọ ni pé ọlọ́mọdé á pàdánù irú àwọn eléyìí آمين wọ́n wá ṣe rìsáàsì wọ́n á ní wọ́n gbé síwájú ayé pé ọrọ̀ ajé orílẹ̀-èdè wa yìí kí lọ́jọ́ mẹ́hẹ̀ ṣe é rí ẹni ọba mọ̀ kóhun lọ́rọ̀ mi tí ó sọ. نتواصل بالجلالة inú mọ́sálásí. والذي جاء بالرسالة أحمد الهادي وآله تنجلي أن الضلالة. àwọn bàbá níbi tọ́rọ̀ dé yìí gbogbo ẹni tí ń bá ń bá wa wí bẹ́ẹ̀. gbogbo ẹni tí ń bá ń bá wa wí bẹ́ẹ̀ tí ò ṣe nǹkan míì tí ò sì máa ṣàròyé yóò sórí ire ní yóò tún lọ dé lọ. yóò ṣoríire níyàn yóò tún ṣe níjọ́ àlìkìyámà yóò tún wá. ẹ̀yin ìyàwó ẹ dákun torí Ọlọ́run dákun torí Ọlọ́run níjẹ́wọ́ náà pàdánù jòkó kalẹ̀ àwọn ọmọdé ó sì jẹ́ èèyàn alibarika ní bilọ. ó ti gbọ́. wọ́n máa sunkún ayé alukurani ni. نتواصل بالجلالة والذي جاء بالرسالة أحمد الهادي وآله تنجلي أن الضلالة. wọ́n wá jásí pé kí ló jẹ́ kí ọrọ̀ ajé orílẹ̀ wọ̀nyí ó mẹ́ẹ̀. àwárí nǹkan náà ààrẹ sì fún àfihàn alukurani. níta wàá fà wá interest ń jọ náà nù. wàá fà sàmàlì. ni mo fi sọ pé ìjókòó àwọn arú yín lọ yẹ ká ẹ pé ẹ ráwa takitubu wọ́tà sọ̀rábù yìí ìjókòó tí wàá kọ́ tó àmúyín ronú kan wá. نتواصل بالجلالة والذي جاء بالرسالة أحمد الهادي وآله تنجلي أن الضلالة. àfa àwọn àgbà ni wọ́n wá ń jókòó lẹ́yìn. أدام الله حياته. láàrin wọn lọ́ba àlọ́ni ọ̀wọ̀lú lónìí ká lọ́ọ́ pàdé ọba àlọ́ni látọ̀tẹ́ wálé bí bàbá wa ti ṣe legal study ń bẹ́ ńlẹ̀ àfa wa ní ìmọ̀ràn tí ntọ́ bá rí pípẹ́ mi díẹ̀ tó ẹja lọ́ọ́ dá àwọn legal study lóhùn tọ́ba wa di lọ́la ká lọ́ọ́ kí ọba pé ẹ káàbọ̀ tòní yọ ọ̀rọ̀ ọ̀fù kódà wọ́n lè gbé lù lọ wọ́n lè máa jó àmọ́ kámọ̀ wá sí láì fi legal study àfa olóhùn yìí. نتواصل بالجلالة والذي جاء بالرسالة أحمد الهادي وآله
أرنا الضلال ọlọ́run mo fi anabi muhammad bẹ̀ ọ́ صلى الله عليه وسلم ìwọ ló rán anabi ń sẹ́ صلى الله عليه ìwọ ló وسلم sì fẹ́ràn anabi muhammad fífẹ́ tí kò àárí pé sírù tọ́wọ̀ lábẹ́ fífẹ́ náà ní ọ̀sàdá ó sì ń fẹ́ mi afa anabi náà bẹ̀ ọ́ صلى الله عليه tọ́wọ́ وسلم sọ́nà tí a jọ sọ ní àyíká jọ gbọ́ra wáyé mọ̀jà sì wí mọ̀jà sì sọ. آمين afa abrahuvi أكرمكم الله ó ti sàwùzù tó nígbà tá a ti sàwùzù billahi minash shaitani rajim káwa mú níbi wípé ọlọ́run ní wà nábì muhammad صلى الله عليه وسلم مع العلم ọ̀gbọ́n afa abrahuvi نعم wá ti lù kúlì ta'alaw àti lù máa ó قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا bàbá ń ké وبالوالدين إحسانا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون آية كونها توبة. Sadakallahu al-azim. صدق الله العظيم. ó yé wa bọ́wọ́ ẹ̀yin ọlẹ́kọ̀ọ́ bá tẹ̀ ẹ́ ilé òkun ìwọ́n sọ fáfá ìlú kan la lọ ìwọ́n sọ pé àwọn tí ń bẹ legal studies àwọn tí ń bẹ university àwọn tó bá ní higher institution gbogbo láwọn jàmáà wa tí wọ́n kọ́ ọ̀tún tí wọ́n kọ́ òsì ayé àkànnú alukurani bọ́wọ́ wọn bá tẹ̀ ẹ́ ọlọ́run tún ayé ṣe látọwọ́ wọn. الله. قل تعالوا أتل ما حرم ربكم عليكم. ẹ̀sìn báyìí náà ti ń dààmú wa lọ́wọ́ ni ọlọ́ni wà nábì Muhammad. صلى الله عليه وسلم. kò tí ì rí báyìí njọ́ náà àyà ni wàá bá wa mú lọ ní nísìn. قل تعالوا أتل ما حرم ربكم عليكم. ọlọ́run níjẹ́ lónìí náà bàjẹ́ máa yín lọ́wọ́. آمين. inú àwọn èèyàn tìlú yìí ń wò lẹ́nìí bí wọn bá ti ń dáko ẹ ní wọn pè é jì ẹ kọjá ń bẹ ẹ kọ yọ yín lẹ a sì padà kó láyé ni àwọn tó dá kọ́lẹ́jì yìí lẹ́dà láyé Sheikh Abdulkadir ọba Ìlọrin ìjẹ́rìí الله أكبر. ilé ẹ̀kọ́ àgbà ilé ẹ̀kọ́ ọ̀tàn ilé ẹ̀kọ́ tí ò ní bàjẹ́ láyéláyé. قل تعالوا أتل ما حرم ربكم عليكم. kulliyatu sharia àbí بني. dirasat al-arabiyya wa sharia ọlọ́run kọ́ kẹ́ bàbá wa alájí àgbà wọ́n lọ wọ́n ń bọ̀ lórí pé wọ́n lá dá kulliyatu lẹ̀ ilé ẹ̀kọ́ gbogbo Ìlọrin ni ilé ẹ̀kọ́ gbogbo ọmọlúwàbí Ìlọrin tí a gbọ́dọ̀ pawọ́pọ̀ lórí ẹ̀ pé kò ní parẹ́ ni الله. gbogbo tí lọ lórí ẹ̀ là ń gbọ́ gbogbo tí lọ lórí ẹ̀ kò sì ní parẹ́ bẹ́ẹ̀ yẹn kọ́ bá sì آمين. dúró sí wọ́n fẹ́ dúró sí wọ́n yẹ kọ́ parẹ́ ọlọ́wọ́n tọ́ sọ́nà padà gbogbo ọmọ tó bá sì wọ́ bẹ́ẹ̀ ọmọ yege ni آمين. afọ́bùrọ̀ wúfi أكرمكم máa الله. lè ilimi fasi ما العلم فسلك حيث ما سلك العلم وأنه فكاشف كل من عنده فهم. afa ayára ọ̀gá gbogbo wa ni dókítà abdulhamid lóhùn yìí ọmọ sàká mọ́gàjì ilé wọn ni sàká الله أكبر. àbí mọ́gàjì iná nù. ما
العلم فاسلك حيثما سلك العلم ẹ má fi ìmọ̀lẹ̀ àwa ọmọ àlọ́ ni. وعنه فكاشف كل من عنده فهم. ọgbọ́n àfààní yìí bàbá wa Alhaji àgbà رحمه الله. kí kùlíyàtù yìí ó tó ṣẹlẹ̀ bàbá ti fọ́ sí gbogbo tí ọmọ wa kódà àwọn èdè mákàmọ́tò ṣàríyà lẹ̀ bàbá wọn ń kọ́ wa ní ṣẹ̀ríà bàbá ń ṣe kínní wọn ń kọ́ wa ní ṣẹ̀ríà wọ́n ṣe wàhálà lórí ṣẹ̀ríà púpọ̀. مع العلم فاسلك حيثما سلك العلم وعنه فكاشف كل من عنده فهم ففي جلاء للقلوب من الأمى وعون على الدين الذي أمره حتم فخالت رواة العلم وسخب خيارهم فخالت رواة العلم وسحب خيارهم فخالت رواة العلم وسحب خيارهم وصحبته زين وخلطة غنم ولا تدون عيناك عنهم فإنهم نجوم الهدى إن غاب نجم بدا نجم فوالله لولا العلم ما اتضح الهدى ولا لها من غيب الأمور لنا رسم. baba nípa mbẹ. فوالله لولا العلم ما اتضح الهدى. wọ́n lé baba lóko lórí kẹgbẹ́ ẹ̀sẹ̀ ń kàwé ńlọ ni ọmọ àlọ́ ni wọ́n lé baba lóko. فوالله لولا العلم ما اتضح الهدى ولا لاح من غيب الأمور لنا رسم ولا لاح من غيب الأمور لنا رسم. kí gbogbo ọmọ àlọ́ wá kó ìmọ̀ wọn jọ sí àyín kí lẹ ní kí lẹ fẹ́ bẹ́ẹ̀ yẹn ká bá gbèrò kọ́ parẹ́ nǹkan ṣe é. Allah. ففي جلاء للقلوب من الأمى وعون على الدين الذي أمره حتم وعون على الدين الذي أمره حتم. ẹni ọ̀rọ̀ bá dùn ẹ́ fọ̀rọ̀ lọ ni. خير ما ورث الرجال بنيه أدب صالح وحسن ثناء. ìmọ̀lá kọ́. وخير من الدنانير والأوراق في يوم شدة أو رخاء. تلك تفنى والدين والأدب الصالح لا يفنيان حتى اللقاء. إن تأدبت يا بني صغيرا أدبت يا بني إن تأدبت يا بني صغيرا كنت يوما تعد في الكبراء. وإذا ما أضعت نبسك ألفيت كبيرا في زمرة القوقاء. ليس عتب لقضيب إن كان رتبا وإذا كان يابسا بسواء. فإذا كان يابسا بسواء. kí n mú tí jama fẹ́ lọ mẹ́ ètò kan mi gbogbo ẹ̀ náà ní bọ̀ wá gbọ́ àbí àfa wa olóhùn yìí àfa ni máa lẹ̀ ilmi fasiluk. حيث ما سلك العلم. lórí mímọ̀ ni o kú sí tí bàbá wa lájàgbé kú ò láyé tíra ń bẹ́ ń gbèrè wọn ni. bàbá oníṣẹ́mi tí wọ́n ṣe ju tíra lọ. مع العلم فاسلك حيث ما سلك العلم. bàbá gbé pílò wọn tá a tún ṣe a máa palẹ̀ mọ́ tíra lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni. وعنه فكاشف كل من عنده فهم. èyí tó wá jáde lẹ́nu aláya olóhùn yìí ń sọ oúnjẹ òní pé Sheikh Abdulkadir Qaddasallahu sirra قدس الله سره. alimu
àfa ní Sheikh Abdulkadir aya kẹtí kẹrin mo ti kíkà náà bí bá tuntun àdìdẹ náà ni alimu ní Sheikh Abdulkadir àfa ní Sheikh Abdulkadir radiyallahu ta'ala anhu. táwọn ará ilẹ̀ Iraki pé àmọ́ rírú ọmọ yìí rí o tí wọn bá ń wá béèrè kẹta àfa Sheikh Abdulkadir bá dáhùn lórí ẹ̀ wọn àwa dààmú mufti ní Sheikh Abdulkadir يفتي على مذهب الإمام الشافعي وإمام الحنبلي إفتاء تيانو بابا وانكو وانكو بابا وانكو ثلاثون لا أزران بجعل يرابئه وزيد نعم وزيد من الأعداد تسعا لتكمل وزيد من الأعداد تسعا لتكملا بابا وانكو وبنجونا وانكو وكلهم 30 لا أسر بجهل يرى بها وزدها من الأعداد 9 لتكملا. wọ́n dá mi kọ́ ní 1950 wọ́n ní lọ́kọ́ yẹn kan kó tó wá pé àwa gbé sí kíláàsì wọ́n wá ń kọ́ wa papọ̀ pé nínú sẹ̀ríà Islam ọgbọ̀n sẹ̀ríà kan àti 9 la uzira ayé àpìlì ẹ̀ kò ní àpìlì sorry justice. 30 لا أذر بجهل يرى بها وزدها من الأعداد 9 لتكملا. gbogbo àwọn tó ń bẹ lẹ́kẹ̀wá wọn náà wà lọ́kọ́ wọn kó là dì sí à ń kọ́ yín dì sí àbá àwọn pé bàbá ló ní awí bẹ́ẹ̀. 30 لا أذران 30 لا أسرا بجهل يرى بها من الأعداد 9 لتكملا وزدها من الأعداد 9 لتكملا. ẹjọ́ mọ́kàndínlógójì kan bẹ ní Islam bí wọn bá ti dá wọn dànù kò ní àpìlì mọ́ ẹ̀yà kò ní àpìlì mọ́ ẹ̀yin adájọ́ tí ẹ̀ bá ti kọ ẹ̀kọ́ lọ́dọ̀ bàbá wa Alhaji àgbà. 30 لا أسرا بجهل يرى بها وزدها من الأعداد 9 لتكملا. bàbá wa débi pé kàdákà tọ́bíbùn كذاك طبيب قاتل بعلاجه بلا علم أو مفتي تعدى تجاهلا. كذاك طبيب قاتل بعلاجه بلا علم أو موتي تعدى تجاهلا. àwọn adájọ́ mọ́kàndínlógójì náà kazaka tọ́bíbù bẹ́ẹ̀ dókítà. قاتل بعلاجه. tàbí bọ́mọ lọ́wọ́ ń pa pé treatment ti fún yàn. بلا علم. ntí àìmọ̀lẹ́ tọ́jú èyí pọ̀ ń lọ fún yàn treatment. أو مفتي تعدى تجاهلا بلا علم أو مفتي تعدى تجاهلا. àbí mufti iṣẹ́ mufti nu kí wọ́n darí ọ̀rọ̀ sọ̀rọ̀ àbí mufti ta'adda tó kọjá ayé rẹ̀ nítorí wọn wí ó wí bí a bá gbèrú ìdájọ́ bẹ́ẹ̀ mufti ni ẹ discipline rẹ̀ bẹ́ẹ̀ ti discipline tọ̀bíbù dókítà tó ń fún yàn treatment láì mọ òògùn ntí ọmọ kò máa ń pẹ́ ó sì fún yàn. وأولها بكر تقول لعاكد جاهلت بأن الصمت كالنطق مقولا. àwọn kẹ́sìsì mẹ́kọ̀ọ́kàndínlógójì ń bí wọ́n bá gbé wá sí kóòtù kò ní àpíìlì
al-mahkamatu al-istinafiyya àbí nàkìnyẹ istinafiyya sàmàkì àbí nàkìnyẹ bẹ́ẹ̀. أولها بكر تقول لآكد جهلت بأن الصمت كالنطق مكولا. ìlú Iraki dàrú kí ló dàrú wọ́n ní àwọn àfáàlú ń jọ náà wọ́n kó jọ wọ́n ń dájọ́ wọ́n wá lẹ́nìkan ń bẹ o halafa olóhùn ó ṣépè pé òun kọ obìnrin òun lẹ̀ òun kọ obìnrin òun sílẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àbí lẹ́gà sọ̀tún mẹ́ka wáyé òun kọ obìnrin òun sílẹ̀ ní lẹ́ẹ̀mẹ́ta ẹni wọ́n bá ti kọ obìnrin sílẹ̀ lẹ́ẹ̀mẹ́ta sábàkì kí ni kò ṣe báyìí nùnú àbí wọ́n wá ní ǹjẹ́ tún wá lè tún fẹ́ mọ́ ìlú Iraki wá dàrú kí la fi yanjú ọ̀rọ̀ yìí Sheikh Abdulkadir sì ń bẹ kékeré òun sì ní mufti ìlú. Allah. wọ́n wá dájọ́ pé ọ̀dà kò burú yóò padà fẹ́yàwó rẹ̀ nìyà àmọ́ bí ìbádà ẹ̀sìn kan ni ó sìn ìbádà kan ni ó sìn fọlọ́hún òun nìkan múnfàrìdá òun nìkan ni ó sì sìn tẹ́nìkan ò ní sí mbẹ́ irú kéèsì wo ni ẹni tó ṣépè pé òun kọbìnrin òun lẹ́ẹ̀mẹ́ta yóò wá lọ sin ẹ̀sìn kan lóhun nìkan tẹ́nìkan ò ní sí mbẹ́ nígbà náà lóbìnrin náà tó wá di ẹ̀tọ́ fún padà níbo láti rí èsì yìí o wọ́n ṣe Abdulkadir mẹ́jọ̀kọ́ lẹ̀ ẹ̀já wa lọ wọ́n wá lọ bá tí ń béèrè ṣé Abdulkadir ọ̀yọ́ pẹ́ ó ní bẹ́ẹ̀ ni ó ní yọ lọ Mọ́kà ni tọ́ba lọ Mọ́kà yọkàlá làwọn olùmọ̀tọ́ gbogbo bí táwọn lọ́kẹ́ káàró ilé ọlọ́run ni káwọn èèyàn wá kó mẹ́kọ́ mọ́ sí mẹ́ kọ́ wá sí tàwa fúlẹ̀ méje ọ̀parí. Allah. Allahu akbar. ọwọ́ afọlọ́wọ́ yìí ṣé Abdulkadir ìfitawu làwọn aráàlú àwọn òríru eléyìí rí kò yé wa lọ bẹ̀ ń ó ní ẹni yóò sin ọlọ́run lóhun nìkan tẹ́nìkan ò ní sí mbẹ́ yẹn kọ́ máa lọ Mọ́kà tọ́ba débẹ̀ yọkùlá làwọn mọ̀tọ́ọ̀fù káwá pa ẹ̀tísẹ́gẹ́lẹ́ mọ̀tọ́ọ̀fù ibi táwọn lọ́kiri ká ní wọ́n ń pè mọ̀tọ́ọ̀fù táwọn fẹsẹ̀ káàkiri kìí sì dáńgbà kan káwá kílẹ̀ abẹ fún kóhun nìkan wá dáṣe tọ̀ wá fún lẹ́ẹ̀mejì. Allahu akbar. bọ́bùrọ̀ Naam. ọlọ́ bisimilá wọ́n padà. قل تعالوا أتل ما حرم ربكم عليكم. bí àwọn ọjọ́ rẹ̀ wà Nábì Muhammad pé tààlà o ẹ máa bọ̀ o. أتل ما حرم ربكم عليكم. kémi Muhammad ọkà fún yín. ما حرم ربكم عليكم. ìtọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ fún yín pé ẹ gbọ́dọ̀ dédìí ẹ̀ kí n kà á fún yín kí n tó lọ Ànábì tí mo kó wọn lọ ọlọ́wà ni ntọ́ sọ́ọ́lẹ̀ fún wọn nù. ألا تشركوا بي شيئا. ayé ọmọ yìí sí dáadáa. ألا تشركوا بي شيئا. ألا تشركوا بي شيئا. Legal study. Professor Musa Ali Ajetumabi. رحمه الله. òun lọ́kọ́rùn lẹ́yìn náà kó tó kan àfa àwọn àgbà ni Badmus àbí legal study àbí náà káwa yìí. قل تعالوا أتل ما حرم ربكم عليكم. ẹ má fi Ọlọ́run lẹ̀. ألا تشركوا بي شيئا. gbogbo yìí táwa wà ní tẹ̀ ń sọ̀rọ̀ ni ẹni Allahumma. اللهم ya wajidal kawn. يا واجد الكون. Allahumma. اللهم ya wa fọkànbalẹ̀ baba onírànì baba wa dájà gbà wọ́n ṣe fàájì lọ lé baba yìí ni wọ́n kó wa lẹ́yìn lọ ni ó kó sí baba la yányán mo ní ẹ má yọ wá di mo ní ẹ má wà má mo ní ẹ má wà má mo ní ẹ má ránṣẹ́ pè mí ni yọ wá dààmú
o ti sóríire náà ẹni sórí ibú mọ́ kúrìtì àwọ̀ Allahumma ya wajidal kawn ya wajidal kawni ya wahibal kawn ya wahibal kawni wa ya warithal kawn ويا وارث الكون قل تعالوا أتل ما حرم ربكم عليكم ẹ jẹ́ kí n kà fún yín nítorí ọba ní ẹ̀gbọ́n dẹ̀rẹ̀ yìí ń bọ̀ wá mi tí mo lọ́hùn. ألا تشركوا بي شيئا ọmọdé gbọ́dọ̀ pọ́n àgbàlagbà lé ọmọdé ọgbọ́dọ̀ pọ́n àgbàlagbà lé nǹkan mẹ́wẹ̀ẹ̀wá yìí ẹ jẹ́ n kà fún yín nǹkan náà kí ni nǹkan mẹ́wẹ̀ẹ̀wá náà tọ́lọ̀ ní ọ̀kà fún wa alákìíní. ألا تشركوا بي شيئا ọlọ́run bá mi ní kí n kà fún yín kí n tó kú o ẹ má dà nǹkan kan pọ̀ mọ́ Ọlọ́run o ẹ má dà nǹkan kan pọ̀ mọ́ Ọlọ́run o. وبالوالدين إحسانا àfàwọn àgbà jọ́sìn Mustapha Àkànbí ọ̀rẹ́ tí ò ní báwo làárọ̀ òun ni pẹ̀lú Sheikh Abdul Gafar àwa ni ìmọ̀lárí pẹ̀lú Mustapha Àkànbí wọn gbogbo òkùtọ́ lọ́wọ́ fún gbogbo àwọn tọ́jú ọ̀rẹ́ rẹ̀ kéékèèké ládùúgbò wọn kò wá jù wọ́n lẹ̀ àmọ́ wá bá wọn bíi ti sèǹgbà kéékèèké náà ní máa ṣe kódé yìí ti mẹ́ndé òòlù yóò sì lọ́ọ́ jòkó tìbí tí jòkó dùn gbà tó ń lòlù àwọn tá a máa wọ arọ̀rọ̀jú alimithali àwọn example dáadáa nù kórì rẹ̀ ẹ̀tọ́ fẹ́ sàdúrà rẹ̀ kan Allahumma ij'alni fi ayni saghira wa fi ayuni nasi kabira n ti ń ṣe ládùúgbò nù. قل تعالوا أتل ما حرم ربكم عليكم oṣù Ramadan náà wà yìí. ألا تشركوا بي شيئا وبالوالدين إحسانا. ẹlòmíì ti kọsẹ̀ ibi mẹ́wàá wáyé ni wọ́n pé òun ọ̀rọ̀ wọ́ mú gbọ́dọ̀ ní ẹlẹ́sẹ̀ gbé mọ́. إلا الله ẹ̀rí afábàrà wúfi. أكرمكم الله. mo ní àwọn èèyàn wa àwọn afá wa ńláńlá ń dáhùn ní rédíò wọ́n wá rán àgbáyé létí pé ẹ fúra ní ń bọ̀ ọlọ́run ti ní yàgò hákùlá òrìbá wọ́n yírí bí sadakat àbí نعم. way out ni gbogbo báńkì ayé ni wọ́n ń wo àyà ni wọ́n fẹ́ padà sí Islamic bank الله أكبر. Islam ló fún ọlọ́run náà way out interest tẹ̀ ń gbà wọn yóò máa pa nǹkan yín rẹ ni kó ẹ̀ ní lọ wájú mọ́. الله أكبر. baba Joseph nílẹ̀ Morocco ní Casablanca nílẹ̀ Shehu Ahmad Tijani ní Fas Shehu Ahmad Tijani ń bẹ láyé olóhùn yìí Shehu àwọn aráàlú sì lọ bá pé yá Sheikh ojú ọ̀rọ̀ lù yìí ni báwa bẹ lóhùn sàǹfọ̀nà rẹ̀ bẹ lóhùn ní ìsìn dáhùn ń bẹ láyé yẹn náà wọ́n fi bẹ lóhùn kò dáhùn. الله أكبر. afa تطوب السحاب بفاس كما Shehu níjẹ́ Fas. طاف الرجال ببيت الحرام ọlọ́wọ́ yìí تروم النزول ولم تستطع بأكل الربا ونكاح الزنا. òjò sùn lù Fas òjò fẹ́ rọ̀ bí èyí táwọn òjò náà tó kó lọ تطوف السحاب ẹ̀sùn òjò ń rọ̀ بفاس كما tàtúfù ìrọ̀ kìrìkà lù Fas. كما طاف الرجال ببيت àwọn èèyàn ti الحرام máa rọ̀ kìrìkà ní olúwa nínú àlọ́ ẹ̀sùn òjò wọn rọ̀ kìrìkà. تروم النزول ولم تستطع òjò fẹ́ sọ̀kalẹ̀ ńjọ́ náà kò sì lè sọ. بأكل الربا ونكاح الزنا. nǹkan méjì náà níbẹ̀ lù ńjọ́ náà akili rìbá wọ́n jẹ́ interest wọ́n nìkan kálukú sì ń fẹ́ obìnrin olóbìnrin yìí ń fẹ́ obìnrin láìsọ igi ẹ̀. قل تعالوا أتل ما حرم ربكم عليكم. nǹkan méjì lọ́sẹ̀ lẹ́ Fas ńjọ́ náà ẹnu yìí náà ni bí akili rìbá wọ́n nìkan ìzina lókòbálò ọlọ́run kò kẹ́ bàbá afábọ̀rọ̀ wúfi نعم.
bàbá ni ó dàbí ààrẹ ni kì í sáré o gbogbo nta bá ń kàn lákòókò kan nta ń fọwọ́ ara wa fà ní zuhara al-fasad ni bàbá ń ké fún wa jẹ́ náà. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. bàbá ni tí nǹkan máa ń bàjẹ́ nta fọwọ́ ara wa fà ní. ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. bàbá ọlọmọsà kẹ́ bàbá gbogbo nta máa ń fojú kàn lákòókò kan ṣebí n tó yọ tá à ń fọwọ́ ara wa fà ní òsì bá ń wí tí bàbá wí fún wa gbogbo nta bá ń fojú kan lákòókò kan ṣebí ń tà ń fọwọ́ ara wa fà ní ṣebí ń tà ń fọwọ́ ara wa fà ní. fasadu fil barri wal bahri. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. bàbá tí bàjẹ́ kan bá dé bima kasabat nas ntí à ń fọwọ́ ara wa fà ló ń fà. ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. ọfẹ fìyà nìdán wọn wò kó fi tọ́ wọn wò kí wọ́n lè padà pé barika wọn yẹ kí wọ́n má ṣe bẹ́ẹ̀ mọ́. ألا تشركوا بي شيئا وبالوالدين إحسانا. ẹlẹ́kẹ̀jì nù kẹ́mẹ́rẹ́ wọ́n tọ́lọ́ ní ká fún yín wabilwalidayni ihsan kò sí baba aláwo kan tó lè fún ọ lóògùn tó o bá tẹ̀lé mu tọ́lọ̀ wí kò ní mu ọmọ ọmọ mú bọ́ọ̀hún náà. وبالوالدين إحسانا وبالوالدين إحسانا. ẹ̀kẹ́yìí ní ẹ̀kẹta. ولا تقتلوا أولادكم من إملاق. wabilwalidayni ihsana ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì ṣe dáadáa sí wọn wabilwalidayni ihsana wọlé yẹ Ọlọ́run ó níjọ́ tí mo ti gbọ́n ìfẹ́ báyà mi jẹun àti bàbá mi nítorí kọ́ máa ṣe pé omi wọn fẹ́ bù lèmi náà bù. La ilaha illallah. ọkọ̀ wọn mọ̀ wá dàrú sí ni. وبالوالدين إحسانا وبالوالدين إحسانا. bọ́ bá fẹ́ rọwọ́ mú kọ́ pàdé èmi Ọlọ́run náà pẹ̀lú dáadáa ẹ tẹ̀lé àwọn òbí yín méjèèjì ẹ ṣe dáadáa fún wọn. ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم. Ọlọ́run tí wọ́n ń pàṣẹ nínú nǹkan mẹ́wàá wà tọ́lọ́run níkà níbi ọkàn yìí la taqtulu awladakum. من إملاق. àṣẹ láta ìdú ẹ má rí àwọn ọmọ yín mọ́lẹ̀ láàyè mọ́ nítorí pé ńgbà tí ìsìlámù tí èyí wọn èyí tó bá bímọbìnrin nínú wọn yóò dírẹ́sì wọn tọ́jú ẹ̀ wọ́n sì lọ́ọ́ wọlé wọn ó bò mọ́. ولا تقتلوا أولادكم من إملاق. ẹ má pa àwọn ọmọ yín mọ́ nítorí òsì pé kó sì mọ́ wàá ta yín pé. نحن نرزقكم وإياهم. Allahu akbar. ولا تقربوا الفواحش ما ظهر منها وما kí بطن. yóò wí dáadáa. ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن. gbogbo ntí ọba ti da alifa wa isha àbí yamma wa gbogbo àwọn òfa isha tí ọba ti náà lọ́nà wazaru zọ ilal ithmi wà bá ti nà o. àwọn àyà tó túra wọn nù wọn ma tafsiri al-Qur'an bil-Qur'an a ma fi Qur'an ma àbí afa abraham wàlámù yaj'al lahu iwajan Qur'an kò contradict ara wọn nítorí tó kẹ́ bá wí náà ti sàlẹ̀ ń wí àfi wọ́n lò tí màá túmọ̀. ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن. gbogbo ẹ̀ṣẹ̀ tó bá fojú hàn pé ẹ̀ṣẹ̀ lélẹ́yìí ẹ má débẹ̀. وما بطن. èyí tó pamọ́ náà ẹ má débẹ̀. ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق. àwọn nǹkan mẹ́wàá wáyé ká fún wọn wà Nabi Muhammad. ذلكم وصاكم به لعلكم تعقلون. anabi Muhammad ni'mal muallim afabra ofi olùkọ́ni ẹ̀kọ́ tẹ̀yàn wá ń kọ́
gbogbo àwa tá à ń kẹ́kọ̀ọ́ níyà yìí ẹ̀gbọ́n gbà chairman náà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ wọ́n ọ̀dọ̀ wọ́ wa o kọ̀ọ̀pọ̀ bẹ̀rẹ̀ ọ̀fẹ́ kẹ́kọ̀ọ́ o tún fẹ́ sakọ́ o lè rí sí papọ̀ afábàrà òfin. naam mimani la yata'allamani. mustahin wa mutakabbir. mo fẹ́ sọ̀rọ̀ kan ní sàfà abdulrahman. akiramakumullah. wàlíyé ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ó ní lam atakallam bil kalima. jẹ́wọ́. naam. bil kalima. la malakatni. ọ̀rọ̀ ni ti ní mi ò èrì wí mọ́ èrì kápá mọ́ kò wí bẹ́ẹ̀. allahu akbar. lam atakallam kalima illa malakatni. ọmọ kápẹ́ yẹn ni pé wọ́n ló wí báyìí ká gbọ́dọ̀ fún kan yìí wọ́n ní wọ́n ló wí báyìí ń gbà báyìí wọ́n á sì sí wọ́n ní tàbí sọ ọlọ́mọdé àti ọ̀rọ̀ wí. àmín. ọlọ́run wa ní ká níbi ọ̀ka bí ti ń bọ̀. wala taqtulun nafsa allati harrama Allahu illa bil haqq. gbogbo ẹ̀yin jọ mi o la taqtulu ma harrama Allah la nafsa la taqtulu ẹ má pa ẹ̀mí o ẹ má jẹ́ mi kọ́ tọwọ́ yín bọ̀ o. allati harrama Allahu illa bil haqq. ẹ̀mí tọ́lọ̀ ń ṣe léèwọ̀ wẹ́ẹ̀ gbọ́dọ̀ pa ẹ má pa o àfi lọ́nà ẹ̀tọ́. dhalikum wassakum bihi la'allakum taqilun. ọlọ́run o. wala taqrabu malal yatimi illa billati hiya ahsanu hatta yablugha ashuddahu. ọmọ ilé ẹ̀kọ́ kódà bọ́ dàgbà táwọn tó wà lórí àìsèbù tí ìyá rẹ̀ máa ń bẹ láyé tí bàbá rẹ̀ máa ń bẹ láyé ọ̀ tí ì bọ̀ lé ummika haqqun ọgbọ̀. li ummika haqqun law alimta kabirun kathiruka ya hadha ladayya yasirun. ọkọ tó lè ṣe fún ìyá rẹ̀ díẹ̀ náà lọ́jẹ́ inú tí a ní ti ṣe. Allah wa kam gassalati anka al-adha bi yaminiha. ń tábà fún ọ ọwọ́ ọ̀tún náà ní fi tábà ń jọ mí fún ọ ọwọ́ ọ̀tún tiẹ̀ yóò fi tábà fún ọ. wa kam gassalati anka al-adha bi yaminiha. ìyá nínú fa yóò fọwọ́ ọ̀tún rẹ̀ yóò fi tábà fún ọ. wa ma hijruha illa ladayka sarirun. ìtàn rẹ̀ ń bẹ ní bẹ́ẹ̀dì rẹ̀ tó sì sùn ọ gbàgbé sùn lọ ń bẹ yóò wá tán mo ní. fakamu marratin jaati. ní rẹ ọmọ yìí tẹ́ni mo ní rẹ tẹ́ni. fakamu marratin jaati fa'atatika kutaha. ìjọ mi ebi ìpàyà ni jaati ebi ọ̀pá tún ni. fa'atatika kutaha. oúnjẹ tì náà lọ́ọ́ gbóúnjẹ òun àná ọmọ kiri káàkiri mọ́. hanuwan wa ishifakan wa anta sagirun. fadunaka farigabu fi amimi du'aiha. farigabu fi amimi du'aiha. sojú kòkòrò kí yàrá ó ṣàdúrà fún ẹ sojú kòkòrò kẹsẹ pé kó wá pé mami wọn náà ṣàdúrà fún mi wọn náà ṣàdúrà ṣe nǹkan kan ni kó wá wò títí pé èmi ló ṣiṣẹ́ báyìí fún. fadunaka farigabu fi amimi du'aiha. وأنت لما تدعو إليه فقير. أكرمكم الله. ọ̀rọ̀ tó dẹ́kunlẹ̀ lánàá bókù bá kú tó bá lọ ọ̀dọ̀ rẹ̀ tó dúró kankan rẹ̀ tó sálámà sí tó bá ti pẹ́ ẹjọ́ mara yín látàyè yọ mọ̀ yóò sì kìíní yọ mọ̀ ọmọ mi báyìí ni ọmọ akéwù mi báyìí ni. àfa àwọn sọ ní wọ Ọlọ́run afallahu anni. afallahu anni anzilul qabra thawiyan uzaru fala adiri wa ujifa fala adiri. ọ̀jẹ̀ ní ọ̀tọ̀ ọba sunkún ara rẹ̀ wọ́n tó dórí galati tó ń tó rédíò tó ń tó tẹlifíṣàn nbí lọ yẹ nbí lọ njẹ ọba kó yàrá ta lọ mọ. afallahu anni anzilul qabra thawiyan. àkọsọjáde níjọ mi yóò tún lọ síbi tí ó tún wúrẹ o.
afallahu ọlọ́run tí ó bọ́ aṣọ anni. ni wọ́n bọ̀ lọ́rùn rẹ̀ ni wọ́n bọ̀ lọ́rùn rẹ̀ ni. afallahu anni anzilu likabura sawiyan. ọlọ́run o dákun ṣàánú mi. anzilu likabura sawiyan. bọ́ sínú sàárẹ̀ ìjọ kan tí ń sọ síbẹ̀. uzaru fala adiri wa ujifa fala adiri. wọ́n mọ̀ wá kí mi ìnímàní tí ń kí mi. wa ujifa fala adiri. fọ ujifa wọ́n sì máa wo mọ̀gbọ́ sí mi wọ́n máa lò sí tí ọ̀dà sí mi bí kí wọ́n lọ sá sọ́sọ́ lórí bẹ́ẹ̀rì wọ́n ní ẹ̀dọ́mi náà sí sàárẹ̀ ní mẹ́mẹ́ ẹ̀dọ́mi sí. ní afọsọ tó wọn ní aṣọ tẹ fọ ni ẹ wá nagi kan lóbi kò bá ma wá ro tó sínú sáré fa ujifa. tamuru akaribi jambati kaburi kana akaribi lamu yarifuni. yóò dàbí káwọn ní wọn mọ̀ mí ẹ káàbọ̀ ṣe dídá la ṣé ọ̀ṣẹ́ ewu kankan wọ́n ti kí mi bẹ́ẹ̀ náà wọ́n ti kí mi báwọn nígbà wọn bá dé nù sáré ẹnìkan ọmọ mi mọ̀. anibi wọn kà fún àwọn jama tí mo fẹ́ lu mẹ́. wala takrabu malal yatimi illa billati hiya ahsanu hatta yablugha shudda. owó ọmọ òrukàn tí baba rẹ̀ ò sí láyé mọ́ ẹ má débẹ̀ o ẹ má débẹ̀ o ẹ dákun. wa'fu likayla wal mizana bil qisti wa'fu likayla wal mizana bil qisti. hatta yablugha ashudda títí ọmọ náà fi dàgbà ẹ dákun ẹ má fọwọ́ kan wọ ọmọ òrukàn o nítorí pé èmi Muhammad gan ti ń kà fún yìí ana wa kafilul yatim fil janna kahatayn anabi wa anaka méjì sókè. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها. anabi ń kà lọ bẹ́ẹ̀ afábọ̀rọ̀ wúfi. نعم. ọlọ́run ọba tọ́nà mi sí yín o. وأوفوا الكيل òṣùwọ̀n yín tẹ́ bá wọn ẹ dákun ẹjọ́ ọmọ pé o ẹ má dínkù o. والميزان بالقسط. èyí tẹ́ bá fẹ́ fi òṣùwọ̀n irin náà wọ̀n ẹ dákun ẹjọ́ pé anabi ń wí bẹ́ẹ̀. لا نكلف نفسا إلا وسعها. dákun ọlọ́sàn ló wa. وإذا كلتم فاعدلوا mi táwa dúró náà. ولو كان ذا قربى. bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹ dákun ẹ ṣe déédéé ẹ sọ déédéé fa ẹ ṣe dọ́gbadọ́gba إذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا. Muhammad sọ fún yín báyìí wípé ما أكرم شاب شيخا بسنه إلا وقد قيد الله له ما يكرمه عند سنه. àdìsí tí baba kọ gbogbo ọmọ kéwúláyé nù wọ́n sì ní aha sórí ni ما أكرم شاب شيخا. ọmọdé kan ní pọ́n àgbàlagbà kan lé بسنه nítorí ọjọ́ orí àgbàlagbà ni إلا وقد قيد الله له ọlọ́run ó ti pèsè kalẹ̀ fún òun náà man yukrimu ẹni tí ó pọ́nlé inda sinni tó náà bá dàgbà àfáwọn wọ̀nyí. يا عائبا للشيوخ من أشري داخله في صبا ومن بذخي. táwọn àfa àjọ àwọn ẹni ọwọ́ tòlásì àwọn àfa táwọn àfa àjọ. يا عائبا للشيوخ من أشري داخله في الصبا ومن بذخي. àfáàbùrà wúfì. فاذكر إذا شئت أن تعيرهم جدك واذكر أباك يا ابن أخي واعلم بأن الشباب منسلخ عنك وما وزر بمنسلخ من لا يعز الشيوخ لا بلغتي يوما بسن إلى الشيخ. نعم. يا
عائبا للشيوخ من عشري wọ́n tó ń fa kúkú àwọn àgbàlagbà. من عشري àgbọ̀nsẹ̀ bínú da ẹ bá ọdún méjì náà lọ́wọ́ lọ́wọ́ mi ó lè bínú da ọdún méjì o kó làbọ́jọ́ kan. لا إله إلا الله yá àìbá. يا عائبا للشيوخ من عشري olówó ni ọwọ́ ni yá àìbá ọmọ. يا عائبا للشيوخ من عشري ìwọ tó ń sọ lẹ́yìn fi àwọn àgbàlagbà lẹ́yìn àti lọ́nà mi nítorí àṣà àìlójútì tí ń bẹ lára rẹ̀. دخله في صبا ومن بلخ wà mí bàtà orí gírímọ́ǹkà yìí tí ń bẹ lára rẹ̀ èèpọ̀ àgbàlagbà kan lé. فاذكر إذا شئت أن تعير جدك واذكر أباك يا ابن أخي àfa wa ni ń sọ fún ọmọdé. فاذكر إذا شئت أن تعير bọ́bá fẹ́ máa fàbùkù káwọn àgbàlagbà. واذكر جدك rántí bàbá rẹ̀. واذكر أباك mi tiẹ̀ náà. يا ابن أخي جدك واذكر أباك يا ابن أخي واعلم بأن الشباب منسلخ sọ́màkì wọ́n ní fàálàm bí anna shababa. فاعلم بأن الشباب منسلخ ewé tí kò girigiri musaliku yóò kú ọgbà kan. عنك musaliku anka yóò kú. وما وزره بمنسلخ ẹsẹ̀ tó ń fèwé náà ṣe ní kú wọ́n máa rìkọ́dù rẹ̀ ọmọ alẹ́ lójú tì mí tó ṣe. من لا يعز الشيوخ لا بلغتي láyò ìzù. من لا يعز الشيوخ لا بلغتي يوما به سنه إلى الشيخ من لا يعز الشيوخ لا ẹni بلغتي tí ẹ bá pa àwọn àgbàlagbà lé ládùúgbò àti inú ilé àti ibikíbi. لا بلغتي يوما به سنه إلى الشيخ òun náà ní dàgbà. àwọn wọn wádìí ẹ òun náà kò ní. من لا يعز الشيوخ لا بلغتي يوما به سنه إلى الشيخ ẹni tí ẹ bá pa àgbàlagbà lé òun náà dókítà bọ́ọ̀bá fà bẹ́ẹ̀ sísìn òun náà ti kíni ní dàgbà ní dàgbà bẹ́ẹ̀ bá di tí ń sèkè àìní dàgbà ní mú ṣe. من لا يعز الشيوخ لا بلغتي يوما به سنه إلى الشيخ òun náà ní dàgbà èpè kọ́ ẹ máa wò ó bẹ́ẹ̀ bá tọrọ ọmọdé kan tí ẹ̀ pa àgbàlagbà lé kò ní dàgbà ọgbà àgbàjẹ ọkà tán ọwọ́ adélùbọ́nù. من لا يعز الشيوخ لا بلغتي يوما به سنه إلى الشيخ ọlọ́wọ́ mo bẹ̀ ọ́ mo ti dáná lẹ̀. وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون. tọ́lọ̀ ní ká níbi inú akáàlẹ̀ mi náà kà ń wo àdéhùn tẹ́ ẹ bá ti ṣe o awf ẹ dákun ẹ sí ká ẹ jẹ́ ẹ mú sẹ́ o wọ́n bí ahadillahi awf inú wọn náà ló ń ṣe rẹ̀ mẹ́wàá wáyé èwo ló ń ṣe bẹ́ẹ̀. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. àwa alákàwé yóò kó dẹ́lẹ̀ lójú ládùúgbò ẹ bá wọn kan ní lórí àjẹkù táwọn yìí. ذلكم وصاكم به لعلكم تتقون. àwọn kan mẹ́wàá wáyé o nítorí ní kí n sọ fún yín ni ẹ dákun ẹ gbọ́. نعم. afábùrà wúvi. أكرمكم الله. inú ọ̀rọ̀ méjì tí mo fẹ́ yanjú ọlọ́run kò bẹ̀ ọ́ ẹ fura àwa àtàjọ ọmọ kéwù la fura ẹ Allahumma ya wajidal kawn
يا واجد الكون يا واهب الكون يا واهب الكون ويا وارث الكون ويا وارث الكون. ọ̀dẹ̀niọ́ ǹjẹ́ ń bẹ lórí àwọn rẹ̀ ǹjẹ́ ń bẹ lórí àwọn rẹ̀ bọ́ bá sì ń bẹ lórí àwọn rẹ̀ ǹjẹ́ ó lò ó àwọn wàlíyọ̀ ọlọ́run tí wọ́n péjọ lágbàáyé allahumma qabil bihara zunubi bi katratin min afwik àbí allahumma qabil bihara zunubi bi katratin min afwika èyí tá a gbọ́dọ̀ ayé kan ballighu anni walau aya mélòó ni rí jama mẹ́wàá ọlọ́run gbé kalẹ̀ àwọn àfa kan wá lọ péjọ pé ọ̀pá tá a bá fi lé òsì lọ ẹ̀yẹ́jọ́ jìnnà á máa ọ̀pá tí yẹn bá fi lé òsì lọ ẹ̀yẹ́jọ́ jìnnà ẹ̀yẹ́jọ́ sọnù agbésórígun lé ní baba wa ọlọ́run jẹ́ kí àtibọ̀tọ̀ dáa ó ti dáa ná ayé ti rí bẹ́ẹ̀ Mustapha Alhaji wa Mustapha Akanbi foundation àbí ó sì dákẹ́ ẹ bọ̀ wà ní Kwara hotel níjọ́ náà èmi ẹ lọ bẹ̀ mọ́ lọ bẹ̀ níjọ́ náà wípé bàbá yìí foundation rẹ̀ ni wọ́n fẹ́ gbé kalẹ̀ bí bàbá wa ló sì kọ́ wa wọ́n ní bí bàbá làwọn kà nínú ọ̀rọ̀ ànábì ni bí a bá ń pè yàn léèyàn rẹ̀ bàbá ló bẹ̀ wàlá ìgbọ̀rọ̀ pọ́lọ́mọ́ bàbá ni wọ́n máa ń pè ànábì ni wọ́n máa ń pè yàn léèyàn rẹ̀ ìwọ náà wàá dọ́gbọ́n kó fi súnmọ́ bàbá wa súnmọ́ ọ̀wá ni ó sàn dọ́gbọ́n kò fi ọlọ́nkọ́ kẹ́ bàbá wa ń lé kọ̀rọ̀ ládùúgbò tiwa náà bàbá tóbi ọ̀rẹ́ mi Abdullahi Kudus ní bàbá wa lájẹ́ àgbà lọ́hùn lálẹ́ mo bá bàbá ní púpọ̀ níbi ń pè nù pẹ́ ní Ajami àti. Ajami àti dọ́kítúrò ya mufti aliwara. مدى الدهر قلبي عنك ليس بغافل علامتي الدكتور يا مفتي الورى مدى الدهر قلبي عنك ليس بغافل الله bàbá wa àgbàlagbà lóhùn ni láti yín wàá lọ kún bàbá yín fọ lémi lérí bí pé wọn kàn wá fọ lémi lérí tí wọn sọ bàbá wa ó sì pé bàbá ló kọ Kamal kini lóko. mọ̀rọ̀bùnì wàrálì káfùlì múni olùgà ṣàmṣàm kàmálù dínì ṣẹ́kùlì fàtọ́ ilé kàmálù dínì ṣẹ́kùlì fàtọ́ ilé. bàbá wọn lè kọ̀rọ̀ ní ó sì pé bàbá ló kọ ó kọ ní wúwo púpọ̀ ní ó pé bàbá ló kọ Muhammad Kamaluddin lákòókò ọjọ́ ayé mi kí n pe bàbá wa kó lè yé yín ọlọ́lọ́run tó dán léèyàn rẹ̀ ọwọ́ á ní ọmọ wùwá rẹ̀ ó di mélòó ayé wọn ń pè ọ́ léèyàn rẹ̀ èèyàn ọmọ wùwá rẹ̀ ń yọ mí yóò sì wà unfortunate wọn ni àwọn jàǹbá ni bí ó ti máa kúnlẹ̀ bí kinní nu nígbà tí ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run tó dá ọ léèyàn rẹ̀ ó wá tún ní kó o máa wùwá rẹ̀ ayé wọn ń pè ọ léèyàn rẹ̀ àdúrà kan náà làdúrà rẹ̀ kù náà ní kọ́ ló wọ́n gbọ́ ọ léèyàn rẹ̀ bí bàbá wa lè kọ̀rọ̀ tí fàlà jẹ́ wọn ọlọ́run tó dá ọ léèyàn rẹ̀ ó wá ní ọ máa wùwá rẹ̀ gbogbo ayé wọn ń pè ọ pé èèyàn rẹ̀ ni ọlọ́run náà kọ́ dákun kọ́ gbọ́ ọ léèyàn rẹ̀ ọlọ́run mọ́sá ṣe bẹ́ẹ̀ fún bàbá afa àkọ́ná jòkólẹ̀ mo ti gbọ́ ọlọ́run o mo fà nẹ́bí Muhammad bíọ́ fóònù kó gbé wá fún mi ọwọ́ ara mi létí ni
ọlọ́run o afábra wúfi naam. fa ashiratun tamlau ashirat ashir. وعشرة تمنع عشرة ọ̀pọ̀ فعلا jama lẹ́gà study. من سور المكرم قرآنا ẹ̀rí òwì bó ti ń wí. فعشرة تمنع عشرة فعلا من سور المكرم قرآنا فاتحة afábra wúfi. nǹkan ياسين mẹ́wàá baba nǹkan mẹ́wàá tàmúnà wà ṣàlàtàbà olówó. عشرة فعلا من سور المكرم قرآنا nǹkan mẹ́wàá náà ní máa kọ nǹkan mẹ́wàá fún yẹn. فاتحة ياسين دخان واقعة الملك كوثر كافرون afábra wúfi. نعم فاتحة nǹkan mẹ́wàá ní kọ nǹkan mẹ́wàá fún yẹn láyé. nǹkan mélòó nǹkan mẹ́wàá. náà ló ṣe kí ni. فاتحة ياسين دخان واقعة الملك كوثر كافرون lálẹ́ àná mo ní fatiha iṣẹ́ tiẹ̀ ni تمنع غضب الله bọ́lọ̀ bá fẹ́ bínú sí yàn bẹ́ẹ̀ yàn bá ké fatiha ọlọ́run ní bínú. ياسين tí fatiha wà fún un kálukú ló ní tiẹ̀ fatiha ló fi ká فاتحة gbogbo òrùn tá a bá kí àfi ká ké fatiha àbí تمنع غضب الله fatiha ياسين wa abrahu fi أكرمكم àwọn ẹlẹ́kọ̀ọ́ ní الله. bá sọ̀rọ̀ ní kése ìdè mi rẹ ọwọ́ نعم nǹkan mẹ́wàá náà ní máa kọ nǹkan mẹ́wàá fún yàrá yé fatiha òun ní máa kọ ìbínú ọlọ́run tọ́lọ́run èéfi bínú sí yàn mọ́ bọ́bá tẹ̀ fẹ́ bínú sẹ́lẹ̀ fatiha téèyàn sì kéde lẹ̀ ọlọ́run ti sàlìkáwà ní ẹ̀ bẹ́ẹ̀ bá ti kí wọn ní bínú mọ́ a kì fatiha ilé ẹ̀kọ́ wa yìí àfiléwọ̀ ọlọ́run lọ́wọ́ الله mọ́jọ́ parí آمين gbogbo ìjọba yóò tí ó bá dé Kwara wa yìí ọlọ́run má jẹ́ wọn dábàá kí wọ́n parẹ́ bí ó sì máa dá a sí ni kọ́lọ́run jẹ́ wọn gbé kalẹ̀ mẹ́ آمين ẹ̀yin tí a bá sì wà mẹ́ ọlọ́pàá àwọn ẹni ọlọ́run wàlíyé ọlọ́run ló gbé kalẹ̀ ẹ máa jáde ayọ̀ bí ti ń da آمين fáwọn tíjọ́ kẹ́ ní ọmọ dáfẹ́ yìí náà fájà táwa ṣe ó